gbangba olóyè àwọn àbíkú ọwọ́ rẹ̀ kìíní ọjọ́ orí mi dànù. Níbo kò dàbí ẹni pé mo ń ṣe nǹkan kọ́kọ́ ẹni pé kí n sọ àbí ẹ̀rọ ya èmi náà wà lọ́sọ̀ kó mo dàgbà díẹ̀ tán gan kí n tó mọ̀ pé ṣé mi ló sọ wọn wáyé èmi ló sọ wọn kí. Ajírébi tí gbogbo ayé mọ̀ àti Ajírébi tí ẹ̀yin mọ̀ nulẹ̀ kí ni àtọ̀ kí ni ìjọra. Yàtọ̀ báàbí ẹ̀rọ ìsáwàdà bá nù. Òun ìsáwàdà nulẹ̀. Ìsáwàdà bá ó síríọ̀sì bíi àmọ́ gbà míì náà ṣe é mọ̀ ọ́ ní lára kò lè ṣe kó má sọ̀rọ̀ tí ó pa yín lẹ́rìn àmọ́ kì í ṣaláwàdà lé níta àbájá aláwàdà ọjọ́ pé tó bá ti rí báyìí dáhùn máa rẹ́rìn àkòrí bẹ́ẹ̀ báyìí bá wọlé bọ̀ wá bí efu ọgbà left Ọlọ́run fún mi lóbìíre ó fún mi bàbá tó dáa ó dẹ̀ fún mi ní ìyá tó dáa méjèèjì Ọlọ́run fi wọ́n jẹ́. ẹ bọ bàbá la sábà mọ̀ mọ̀ èso ní tíátà ni. àwọn fi ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. wọ́n ní wọ́n ṣe díẹ̀ àmọ́ àwọn nífẹ̀ẹ́ sí wípé bọ́kọ mi ṣe ń ṣe jẹ́ kí mi ìdílé mu ìyá mi ò fẹ́ kí n ṣe tíátà. owó yẹn ta ló ń gbà náà bàbá ló ń gbà náà àbọ̀mọ́ náà ní nǹkan rẹ̀ fún rẹ̀. ọmọ dáǹtọ̀ yìí kò mọ̀ ju bí kò tiẹ̀ tí ò pọ̀ ọmọ ọdún 12 gan. nígbà wa kó wó lọ́mọ ọdún 12 lọ. bí ọmọ ọdún 7 mẹ́jọ kọ́ nígbà yẹn. ẹ fẹ́ sì lọ́nà ni. ntí mo mọ̀ kó níbi tẹ̀ lọ àmọ́ tí n bá sọ gbabi tẹ̀ lọ yẹn ẹlòmíà gbọ́ ń gbọ́kúgbọ́ so nǹkan tí mo mọ̀ ni pé àtẹ̀yí tí mo pa ọ́ àtẹ̀yí táwọn òbí mi gangan tí wọ́n ti bọnú ayé mi o bẹ́ẹ̀ bá gbé èbò ẹnu mi ẹ mọ̀ bí ó lọ. ẹ ti wá ń tẹ̀lé Saheed Balogun gẹ́gẹ́ bí ọ̀kan àwọn aṣáájú àwọn bíi bàbá fún yín nídìí iṣẹ́ yìí báyìí nǹkan tó jẹ́ pàtàkì tí gímà fi dáa ju táǹpà ń lọ. tẹ́ ẹ bá ní ẹgbẹ́ tó láfojúsùn tí kò dẹ̀ ń ṣe wípé àfojúsùn yẹn kàn dúró nínú atẹ́gùn tẹ́ ẹ ní olórí tó ń sọ fún yín wípé ibi tá a wà rèé o àmọ́ ibi tá a ṣe ń lọ eléyìí o gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe ibi tá a ń dorí gbogbo ẹ̀ kọ́ eléyìí o tó jẹ́ pé ó ní ọ̀nà tó fẹ́ tọ̀ tí ò dá tọ̀ tó pe gbogbo yín dání wípé ó yá gbogbo ẹjẹ́ àjọ lọ́wọ́ irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ó nílò pé kéèyàn tẹ̀lé. Ta ni Saheed Balogun? Sí èmi o bàbá mi ni Saheed Balogun bàbá mi ni torí nígbà tí mo parí ní school títí pé mi ti ẹ̀ mọ ibi tí mo fẹ́ yà sí mi mọ ibi tí mo ti fẹ́ mọ̀ Saheed Balogun mú mi as his own pé ó yá máa bọ̀ páàkà tó mọwọ́ sọ láì rí experience mi láì rẹ̀ nísìn ó yá wá máa ṣe assistant director lórí set. òrùka bí òrùka ìgbéyàwó lè mú wò yìí. òrùka fásán mọ̀ọ́rẹ́ kò mọ̀ ládé lórí. Isabel wá wá ẹ̀rọ gidigidi ni àbí ìkan ti wà lójú ọ̀nà ó ti wà lẹ́gbẹ̀ẹ́ ilé. a ní ká mọ̀ gbàdúrà sáà mọ̀ fàdúrà ràn án lọ. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ kú lé ní àkí ara lé o ẹ̀rọ wa ní àkí àwọn èèyàn tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà orí ètò náà ní àwa o tẹ́ bá ń gbọ́ Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti àgbàlá AK Media Concepts Limited níbi tí a ti ń ṣe bẹ̀bẹ̀ tí àwa náà ń ṣe dáadáa ní àárín àwùjọ Adéwọ̀n Kazeem ní orúkọ tèmi o ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ pẹ̀lú ọjà òṣèré tíátà náà ní àmútọ̀yìnwá wọ́n ní ẹ jẹ́ kí ọmọdé wà ohun tí a bá ń ṣe tí a bá ti ń pe ọmọdé náà sí nítorí òní kọ́ o nítorí tomorrow ni èyí náà mo fi kí Samuel iye kan mi láti ilẹ̀ gómìnà ọmọ bàbá Ajírẹ́bí ẹ mọ̀ káàbọ̀. ẹ kú ilé o. àbí gbóná kọ́ ni. gbóná náà ni ọkùn ò bá mi. ọ̀sẹ̀ gbogbo lé ń kọ́ o. wà dáadáa. tó Samuel Ajírẹ́bí ṣé ìta ti mọ̀ láti dáadáa náà ni. náà ni àbí. kí n mú wèmí dání kí gbogbo ẹ̀ kí n mọ gbé sínú àwọn dáadáa ṣó náà ni. ẹyẹ méjì jẹ́ tọ́kì. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alhamdulilayi. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà yẹn lọ́hùn ṣé
eré tíátà ní ṣe pẹ̀lú bàbá àmọ́mọ̀ ṣe ni àbúkàn wáyé bẹ́ẹ̀ ṣá ṣé ẹ ti ẹ lè rántí. àmúwá ọlọ́run ni. nígbà yẹn. àmúwá ọlọ́run ni torí kò ń ṣe wípé bàbá fìgbà kankan pinnu ẹ pé ó yá o iṣẹ́ tí mo ṣe yìí o mo fẹ́ wọ́ ọmọ mi sí o. ìwọ náà gbọ́dọ̀ ṣe. kò dẹ̀ ń ṣe wípé èmi náà sọ pé mo rí bàbá mi bóyá ṣe èmi náà fẹ́ ṣe. ọlọ́run fààyè ẹ̀ lẹ̀ ó mú wá àdẹ̀ ṣe ọlọ́run dẹ̀ jẹ́ kó jóun. ọlọ́run sì fa àlùbáríkà sí tó pọ̀. ìṣèlú nìyẹn. òkìkí yẹn pọ̀ gbọ́ngbà yẹn ariwo yẹn ó dùn ẹ̀ dáadáa bí ọ̀wàrà òjò. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bọ̀ ní sáà kan a rí pé Samuel Ajírẹ́bí bó ti ń lọ ó ti dowó ńgbà bí ò dowó ṣó dowó ńgbà yẹn. a dúpẹ́ fọlọ́run díẹ̀ wà ń bẹ̀. owó yẹn ta ló ń gbà náà bàbá ló ń gbà náà àbọ̀mọ́ náà ní nǹkan rẹ̀ fún rẹ̀. ọmọ dáǹtọ̀ yìí kò mọ̀ ju bí kò tiẹ̀ tí ò pọ̀ ọmọ ọdún 12 gan. nígbà wá kó wó lọ́mọ ọdún 12 lọ. bí ọmọ ọdún 7 kọ́ nígbà yẹn. ẹ fẹ́ sì lọ́nà ni. ẹ mọ̀ ìgbà kan máa wà tó jẹ́ pé kọ́mọdé máa pawó gan ẹ ò ní fi lé lọ́wọ́ torí kó lè rọ́jọ́ iwájú torí tọmọdé bá ti ń wò ó pé ibi ní gbádùn wà kò ní fẹ́ kọjá abẹ bẹ́ẹ̀ ibi tá a dẹ̀ ń lọ sí jìnnà tí ò jẹ́ kí àwọn òbí mi ṣe irú ẹ̀ fún mi mo dẹ̀ dúpẹ́ fọlọ́run torí wọ́n fi irú ọ̀nà yẹn wọ́n fi tọ́ wa. owó tán apáǹgbà náà lọ́hùn bàbá mánéèjì ẹ̀ dáadáa. bàbá nìkan kọ́ ìbéèrè ni o àti bàbá àti ìyá. wọ́n mánéèjì ẹ̀ dáadáa kí ló wá padà dà lónìí kí ló padà já sí. èmi ti mọ̀ o ṣùgbọ́n ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n. èmi ò wá n tí mo mọ̀ kó níbi tẹ̀ lọ àmọ́ tí n bá sọ gbabi tẹ̀ lọ yẹn ẹlòmíà gbọ́ ń gbọ́ kú gbọ́ so nǹkan tí mo mọ̀ ni pé àtẹ̀yí tí mo pa ọ́ àtẹ̀yí táwọn òbí mi gangan tí wọ́n ti bọ̀nú ayé mi o bẹ́ẹ̀ bá gbé èbò ẹnu mi ẹ mọ̀ bí ó lọ. àdúpẹ́ ayé pé pa James bàbá Ajírẹ́bí àti màmá Ajírẹ́bí àbí wọ́n na dáadé bí pé ọmọ wa di amòfin lónìí. agbára Ọlọ́run. Allah akbar. lákòótán bàbá dáadáa ní pa James. bẹ́ẹ̀ni Ọlọ́run fún mi lóbi rẹ̀ o ó fún mi bàbá tó dáa ó dẹ̀ fún mi ní ìyá tó dáa méjèèjì Ọlọ́run fi wọ́n jẹ́. ẹ bọ bàbá la sábà mọ̀ mọ̀ wọ́n yìí ṣe ní tíátà ni. ṣe é mọ̀ wípé bíi tíìmù ni family ṣe rí bẹ́ẹ̀ nìkan bá ń strike lọ́ọ̀kan ẹlòmíì ò dúró lẹ́yìn yóò mọ̀ ṣe defence nígbà bá wọn pín bà London ẹ mọ̀ gbórúkọ striker striker Ronaldo so òun ló defend lẹ́yìn so òun ló dì mú láàrin àmọ́ òun ló parí ẹ̀ wájú òun lẹ̀ ń gbọ́ bó ṣe rí ni. iṣẹ́ wa ni màmá ń ṣe. ọlọ́jà ni màmí and then wọ́n máa ń ṣe pedicure manicure wọ́n tún ṣe catering. òun ò ṣe sinimá rí rárá. àwọn fi ilẹ̀ wọ́n bàbá àtọmọ. wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. bó ṣe sọ fún mi rí kó tó di wípé wọ́n fẹ́ ọkọ. ìyẹn àrọ́bá. bá a ṣe gbọ́ wọ́n ní wọ́n ṣe díẹ̀ àmọ́ àwọn nífẹ̀ẹ́ sí wípé bọ́kọ mi ṣe ń ṣe jẹ́ kí mi ìdílé mu wọ́n nífẹ̀ẹ́ sí kì í ṣe wípé wọ́n sọ pé ó yá má ṣe mọ́. kọjọ́ látẹ̀yìn lè bá a dáadáa. bọ̀ nígbà yẹn náà Ọlọ́run tàbá a rí ẹlòmíì tó yẹ pé bó ṣe bẹ̀rẹ̀ láti kékeré yẹn tí Ọlọ́run ní kí ariwo wà òkìkí wà Samuel lọ́tún Samuel lósì kó náà kó wọ̀ wéwo ó dà pé lè ní mọ̀ ṣe lọ ẹ fìwé lẹ̀ nígbà yẹn kí ló mẹ́yìn tẹpá mọ́ afẹ́ kàwé mo fẹ́ kàwé mo fẹ́ di lọ́ọ̀yà. ọ̀rọ̀ gbogbo ò ṣe lẹ́yìn ìpinnu àwọn òbí mi. nǹkan tí mo fẹ́ kọ́ ọmọ mi jẹ́rìí o. bẹ́ẹ̀ni torí wọ́n mọ̀ pé ohunkóhun tí mo bá lè jẹ́ ńgbà yẹn rìhásà lásán ni ọjọ́ iwájú sì wà ìgbáradì lásán nìyẹn gbogbo ariwo ìgbà yẹn gbogbo owó ìgbà yẹn gbogbo àpè lọ́tún pé lọ́sì kò bò wọ́n lójú ńgbà míì gan ẹlòmíì ò wá afẹ́ kí Samuel wá bá wa ya sinimá bí kan wá ní ó ní ìdánwò ní skul o fún díẹ̀ yìí kò lọ. ìyá ni ó sọ bẹ́ẹ̀ rárá. àwọn méjèèjì. ọjọ́ wà lẹ́nu. ọjọ́ tí o bá rí màmá bẹ̀ bàbá lòun ò gbọ́ ọjọ́ tẹ bá bẹ bàbá ìyá lòun ò gbà. wọn ò sì gbà náà. wọn ọ̀dẹ̀ gbà náà. wow. Ọlọ́run fún wọn níyẹn lórí mi kò sí irú ariwo tán bá ń pa nípa mi nígbà tí mo kéré àwọn òbí mi ò jẹ́ kó bò wọ́n lójú. eré pa lásán ni. eré pa lásán ni.
yàtí Samuel inú àwọn Ajírébi ọ̀pá ìwé ní kí n máa lo méjì ní pa James ní àbá Ajírébi ìwé ní kí n máa lo. kò sí ìtẹ́lù tí. torí gbà kọ́ wà sẹ́kẹ́ bàbá ní mo fẹ́ rí brandy ní ìjẹ́ Ajírébi mo ti di ajíkawó àbájírówó. kò sí ọ̀nà tẹ́ ẹ gbà pé tí ò dá bójá ajírówó Ajírébi bójá àti pé àwọn èèyàn ò mà pè já ẹ̀ ló ń jẹ́ kí bàbá náà wò pé bóyá káwọn fi ilẹ̀ torí kì í ṣe ajíré ibi dànù lórúkọ yẹn. Ajírébi ni kì í ṣe ajírí ebi. kò ń ṣe ajírí ebi. bó ṣe jẹ́ nìyẹn. ọ̀tọ̀ ni òjò ọ̀tọ̀ ni ojó bẹ́ẹ̀ni ọ̀tọ̀ ni ẹ̀wà ọ̀tọ̀ ni ẹ̀wà tó orúkọ lónìí bàjẹ́ lágbára ẹni tí ẹ̀wà káàkiri àgbáńlá yìí Samuel ìjọba náà la mú wá lónìí o a ní pé ọmọdé àná ó ti di àgbà lónìí kí wá ṣe pé bí ọkọ̀ ṣe tíátà nìkan ó tún ti ní nǹkan tí ó tún mú kún gbogbo ẹ̀ náà ni a máa máa fún yín ní ọ̀kọ̀ọ̀kan èjì nígbà tí ẹ wá ń bá ìrìnàjò yẹn lọ ní sáà kan àfi bẹ́ẹ̀ gbúrò Samuel mọ́ ó jọ pé ẹ lọ gbájúmọ́ ìwé dáadáa ni fọ́dún mélòó ó tó bí ẹ fi wà off the screen bí àṣà àwọn iléèbó. ó tó bí ọdún 8 straight. bẹ́ẹ̀ni ọdún 8. bó lè wà nígbà fásitì ní àbí girama nígbà yẹn. ọgbà àbọ̀dà Fẹ́mi èyí ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé Ifẹ̀ Ọ̀ṣun. mo wà ń bẹ̀ mo kọ́ ẹ̀kọ́ mi fún ìgbà tó yẹ kí n fi kọ́ mo tún ṣe ẹ̀kọ́ nípa ìmọ̀ òfin law to be precise. mo dẹ̀ tún ṣe àwọn ẹ̀kọ́ mi lọ́lọ́kan-ò-jọ̀kan lórí bí ìmọ̀ mi nípa òfin bó ṣe lè tún gbámúṣé ju tún kọ́ mi ní ọgbà lọ. àmọ́ ní gbogbo ìgbà yẹn mi ò fìgbà kankan fi tíátà lẹ̀. mo máa ń wà pẹ̀lú àwọn dramatic arts department ní school nífẹ̀ nígbà yẹn gbogbo ìgbà bẹ́ẹ̀ bá dé ọgbà wa tẹ́ ní ẹ̀ ń béèrè Samuel Ajírẹ́bì wọ́n ní dramatic lawyer ó ti wà lọ́dọ̀ àwọn dramatic lawyer ló máa ń pè mí wọ́n ní ó ti wà ní ọ̀dọ̀ àwọn dramatic art ibẹ̀ ni mo wà torí mo mọ̀ wípé lẹ́yìn tí n bá ṣe parí ibẹ̀ yẹn ayé mi ṣe wà níta tó dẹ̀ jẹ́ tíátà iná ni mo dẹ̀ ti fẹ́ gbá mọ́. ká ní àwọn òbí mi tàbí ọmọ mi pàápàá nígbà tí Ọlọ́run ti ní kí ẹ ti mọ ojúlẹ̀jà ohun tó lè máa pa wọlé fún ìyẹn ṣe sinimá lọ́wọ́ lẹ́nu mi á fẹ́ lọ ṣe ní theatre art àbí dramatic art lẹ́nu mi á fẹ́ lọ ṣe ní fásitì ó ṣáájẹ́ pé lọ́wọ́ lẹ́yìn lọ ṣe. ohun tó ṣẹlẹ̀ ni pé oríṣiríṣi ọ̀nà ni mo tọ̀ kó tó di pé mo ní mo fẹ́ ka nípa òfin ọkọ nípa òfin. kọ́ nípa òfin. ẹ̀kíní ni pé ìyá mi ò fẹ́ kí n ṣe tíátà. àwọn ò fẹ́. wọn ò fẹ́ kí n ṣe tíátà ní school. kì í ṣe pé kò fẹ́ kí n fi tíátà jẹun kò fẹ́ kí n ṣe ní school. ìdí ẹ̀ dẹ̀ yọ. fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ló fi fẹ́ òṣèré. ó mọ bí iṣẹ́ òun ṣe rí. ó mọ̀ wípé sórí iṣẹ́ tíátà ẹ̀ sáà ni o. nígbà tí sáà èèyàn bá wá á dàbí ẹni pé kò sí èèyàn tó dàbí tiẹ̀ àmọ́ tí sáà òun bá lọ tó o bá rí ìfidè nǹkan mọ́lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ẹ. o ò ṣe kúkú wáṣẹ́ kan tá a mọ̀ wípé ìgbà òjò ìgbà ẹ̀rùn wọn á ní. iṣẹ́ rẹ̀ ń bẹ ń bẹ. wà ń bẹ. irú ẹ̀ ni nǹkan fẹ́ fún mi tó fi ní pé àwọn fẹ́ kí n ṣe àmọ́ ẹ mọ̀ gbogbo I'm passionate mo ní passion mo ní kinní kan yóò bò ọ́ lójú ọ̀ ní mọ̀ pé ìmọ̀ràn tó ń fún ọ rẹ̀ ìmọ̀ràn ìfẹ́ ni àmọ́ bá a ṣe dúró ta dúbọ̀ mo ṣe adẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó já sí. àmọ́ lẹ́yìn ìgbà tí mo ti wá débẹ̀ mo wá rí wípé èròjà tó lágbára lòfin jẹ́ fún ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ wa yìí. torí ohun tó lè jẹ́ kó o rò ó wípé o lẹ́tọ̀ọ́ sí àti pawó nídìí iṣẹ́ yìí òun ni ìdáàbòbò tó fi fún ọ. ìdáàbòbò fún irúṣẹ́ à ń ṣe eré amóhùnmáwòrán nǹkan kan yìí wọ́n pè ní intellectual property right kì í ṣe human right kò ń ṣe fundamental human right it's a legal right. Human right ni ẹ̀tọ́ tí mo ní gẹ́gẹ́ bí ọmọnìyàn ẹ̀tọ́ ọmọnìyàn pé mo ṣe bí mi sáyé báyìí ẹ̀tọ́ ilé ìbá mi wá ẹ̀tọ́ sí àti wà láyé yẹn right to life ẹ̀tọ́ sí àti rìn láti ibì kan síbì kan freedom of movement àmọ́ títí intellectual property right yìí kì í ṣe pé torí ojú ọmọnìyàn
torí pé òfin ìlú tó wà fààyè gbà á ni láti ṣe láti lò kódà lórí iṣẹ́ ìròyìn pàápàá bó ṣe rí náà nìyẹn. bẹ́ẹ̀ ni fún ìdí èyí ìwọ tó o bá máa lè lo ẹ̀tọ́ tó fi fún ẹ òun láti mọ òfin tó fún ẹ lẹ́tọ̀ọ́. ìyẹn ló jẹ́ kí n wá wò pé jẹ́ n gbájúmọ́ kínní àdìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wa ṣe. lónìí ẹ ti wá mú bí iṣẹ́ ni àbí tó mo fi pálí ilé kó wà lójú kan sórí tíátà tó ń mọ̀ mí sí jẹmọ́ ṣe lọ ìwọ lẹ́ ń ṣe ń bẹ̀. apá méjèèjì náà ni a fi ń gbé. ẹ fi ń fò. bẹ́ẹ̀ ni àmọ́ lọ́wọ́ báyìí mo sì fi sí apá tíátà ju apá ibẹ̀. àmọ́ ètò wà fún lọ́jọ́ iwájú láti tún gbé ìyẹn dìde láti tún fi ràn iṣẹ́ wa lọ́wọ́. torí pé láàrin àwọn láàrin tí ẹjọ́ òṣèré tíátà tá a bá ń kà àwọn tí wọ́n jẹ́ tí wọ́n nímọ̀ òfin ẹ̀fẹ̀ tó mẹ́fà ọ ọmọ tọ̀rẹ́ mi dára Fẹ́mi Adébáyọ̀ àjọlọ fásitì Ìlọrin ni ọmọ ti Kẹ́mi Afọlábí ọmọ ti Aisha Lawal ọmọ ti tatúnú ẹ̀wọ̀n rán létí o tatún jẹ́ lọ́ọ̀yà náà àwọn èèyàn iná. mo mọ títí. Yínká Sàláù tó wá bí náà láìpẹ́ òun náà lọ́ọ̀yà náà lòun náà. a tóbi mélòó kan. ṣé àwọn ẹlẹ́yìn wò ní àbíkálukú ọ̀rìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run kì í ṣe jọra wọn. lọ́tọ̀ọ̀tọ̀ ni o Ọlọ́run kàn fi ṣe jọra wọn ni torí. Fúnkẹ́ Akíndélé náà ara yín náà ni bẹ́ẹ̀ ni Fúnkẹ́ Akíndélé bẹ́ẹ̀ ni. torí mi ò yàtọ̀ sí ẹ̀gbọ́n mi dáadáa Uncle Fẹ́mi kò sí ẹnìkan tí mo tún lè sọ pé òkè mo mọ̀ wípé òun ṣe òun rìnnà ẹ̀kọ́ amòfin nígbà tí mi fẹ́ bẹ̀rẹ̀ mo wá bẹ̀rẹ̀ tán ni mo bẹ̀rẹ̀ sí pé ẹni báyìí náà ṣe ẹni báyìí náà ṣe ọ̀nà kan jọra ni Ọlọ́run ló wá jẹ́ kí gbogbo ẹ̀ kàn ṣẹ́nu papọ̀. ẹ jẹ́ àpàrà sí àmọ́ lọ́wọ́jú náà lọ sẹ́yìn nígbà náà lọ́hùn tẹ́jẹ̀ kọ́ gorí orí ìta gẹ́gẹ́ bí ọmọ kékeré tó ní kó wá ṣe níbo ló ṣe rí lára yín ṣé àkọ́túnkọ́ ni àbí bó ló ṣe rọrùn. sáà kan tún kọ́ mo bẹ́ kékeré ṣe díẹ̀ mo bẹ́ gidi gan bíbẹ́ tí mo bẹ́ ń gbà yẹn ló jẹ́ kí ẹ̀gbọ́n mi dáadáa kan ìyẹn Uncle Moses Adéyẹmọ tó ń jẹ́ production manager fún Korede Films nígbà yẹn wọ́n máa wá sílé wa wọ́n jẹ́ ọ̀rẹ́ ìdílé wa akàn rí mi wọ́n pé ọmọ yìí ẹnu ẹ̀rẹ̀ mú o ọmọ yìí máa lè ṣe ń ta nídìí àṣé ó ní ipa kan tí wọ́n fẹ́ kọ́ ọmọdé ó kó táwọn ọmọ kan ò ṣe dáadáa wọ́n ti wá fi ibẹ̀ yẹn lẹ̀ wọ́n ti lọ ṣàwọn nǹkan míì wọ́n wò pé ìgbà táwọn bá tó rí ọmọdé tó lè ṣe àwọn àfisí àwọn gbà tó wá rí mọ́ ni a lè try ọmọ yìí bẹ́ẹ̀ àjí ìdẹ̀ wà ń bẹ̀ àwọn wà ló péré wọn ò sọ fún wọn wọ́n kàn dé rí fún ọkọ̀ mọ́mọ́ ọ̀dẹ́ ní síkún kí ni wọ́n wá ṣe bí báyìí ọ ní pé èmi ni mo máa ṣe ìwọ ló máa ṣe kí mo bá lọ ohun yẹn náà ni ohun yẹn ni káyọ̀ lè ti lé ọ ní ìwọ ló máa ṣe kí ni kò sí pọ́n kọ́ mi kò sí pọ́n kàṣà ni kò débẹ̀ ìdájọ́ wọn ni ẹ má dán ọmọ mi láàmú ẹ má kíní kan ọ̀sán ni ẹ fi ilẹ̀ ó máa ṣe báyìí di pé wọ́n sọ̀rọ̀ ń sí lẹ́nu ìrìn náà bá débẹ̀. ẹ̀rí ni ti gbàngbà olóyè àwọn àbíkú ọwọ́ aláàkíní ọjọ́ orí mi dànù níbo kò dàbí ẹni pé mo ṣe nǹkan kókò ẹni pé kí n sọ àbí ẹ̀rọ ìyá mi náà wà lọ́sọ̀ kó mo dàgbà díẹ̀ tán gan kí n tó mọ̀ pé ṣé mi ló sọ fún wa ẹ̀ èmi ló sọ fún kí ẹ̀wọ̀n kúkú gbà yẹn bí eré pa ló ṣe rí lójú mi. bí ọkọ ìṣeré mọdé lásán ni. àmọ́ mo wá gbádùn eré pa òun débi pé tẹ bá sọ fún mi pé wọ́n fẹ́ kó wá ṣe eré o àmọ́ ò ní lọ mo lè sí kí o. nígbà yẹn máa sì kí o. ó ti dẹ̀jẹ̀ ó ti domi ara. ó ti di ohun tí mo gbádùn ẹlòmídìí máa rò pé bóyá torí wọ́n ń sà mí kó ṣe pé wọ́n ń sà mí mo kàn láìkí ẹ̀ ó dà fún ọdún bíi 8 tí mi ò fi sí lórí lórí amóhùnmáwòrán táwọn èèyàn ò rí mi ká ní pé nǹkan tó jẹ́ pé torí sísà àti báwọn èèyàn tó ń kí mi yẹn ni mo ṣe ń ṣe ni gbogbo pírọ̀dì yẹn á ti kúrò lọ́kàn mi torí kò sí yàtọ̀ láwọn ọmọ skul mi tọ́kàn mọ̀ pé ó ṣe kò sẹ́ni kankan tó sà mí kò sẹ́ni tó pàtẹ́wọ́ fún mi àtẹ́wọ́ náà fẹ́ pa sọ́rí tó ṣe àmọ́ nínú júùjú yẹn náà nínú òkun páwọn èèyàn ò rí mi yẹn náà mo ṣe ń ṣe lọ torí nǹkan tí mo fẹ́ràn ni. nígbà tí à ń sọ kì í ṣe ẹ̀yin nìkan o ẹ̀yin tẹ́ jẹ́ òwò ẹrẹ tí ẹgbẹ́ ń ṣe ń gbà ẹ̀ pọ̀ dáadáa nínú ni àti rí ọmọ Waheed Azeez Ìjàdùadé àtún ní àwọn ọmọ kan tẹ́pọ̀ àwọn Ọpẹ́mipọ̀ Maradona Àbángọ́pà
àwọn yẹn ń kọ́ bó làjọṣepọ̀ yẹn láti gbà yẹn títí di sìn. àjọṣepọ̀ wa dán mọ́rán ó dán dáadáa. ogún ọmọdé yìí sì ṣeré fún ogún ọdún. bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ wípé a jù bẹ́ẹ̀ lọ náà a pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn ẹlòmíì wọ́n ti bóyá ó ti lọ́kọ tọkọ ẹ̀ náà ò dẹ̀ fẹ́ kó ṣe é mọ́ ẹlòmíì rẹ̀ wò pé wò ó iṣẹ́ mi ti wà tó ti gba ọkàn òun kò ṣe tíátà iṣẹ́ tá à ń ṣe yìí kò ṣiṣẹ́ tó rọrùn tó kàn máa ò mọ̀gbà tí Ọlọ́run á gbé burújí ẹ̀ dé wàá kàn mọ̀ pé ṣá máa ṣe tiẹ̀ lọ ṣá máa ṣe lọ ṣá máa sapá ẹ lọ ìgbà míì wàá lọ ní oko ẹ̀ fún jọ́ngbò bá délé ọmọ ibà lọ́mọ wò bẹ́ẹ̀ owó tán sì fọ òsèrò ogun ọba òun gan kò ká àmọ́ àṣàǹṣe mi ò blame ẹlòmíì tó bá sọ pé wo iṣẹ́ mi wà tóun máa lọ irú èmi báyìí ń sìn tí mo kẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin ká ní pé mo dé tí mo sọ pé ìyẹn nìkan mo fẹ́ gbájúmọ́ ṣe mọ̀ pé èmi náà ti rí ààyè láti sá lọ ni so bó ṣe rí nìyẹn àmọ́ àwọn tí mo dárúkọ yìí o gbogbo àṣewà kódà Tolú ọmọ Ajíbóyè Kẹ́hìndé Abẹ́fẹ́ gbogbo abẹ́yẹ a sì máa ń ríra a sì máa ń kíra a sì máa ń sọ̀rọ̀. ṣùgbọ́n kò sínú àkọsílẹ̀ pé ìkànnì yìí tẹ̀padà fẹ́ra wọn pé ká àjọṣe pé eléyìí wù mí kí n fẹ́ kò ṣẹlẹ̀ rí àbò ṣẹlẹ̀. òjò ń rọ̀ kò ì dá a lè ní òtó tànà. ó sì lè padà ṣẹlẹ̀. àti lè sọ. so a sì jẹ́ pé a sì rí àpàṣẹ lápọnú yín ni a sì torí tí o ti wọ àpọ̀ sì pọ̀ nù wá. dáadáa bí. àpọ̀ pọ̀ nù wá. ẹ̀yàn ọ̀rẹ́ mi wà káàkiri àgbàlá mo lérò pé ẹ̀ ń bá ètò lọ ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì Samuel Ajirebi nígbà tí ẹ̀ ń ṣe ní kékeré ariwo pọ̀ òkìkí pọ̀ ẹ ti wá di àgbàlagbà báyìí ẹ̀yin náà ẹ ti tó ojú bọ́ àbí òkìkí ìgbà yẹn àti sìn bò ní. tó tóra wọn tó jọra wọn. òkìkí ìgbà yẹn òkìkí pé mo jẹ́ eléré orí ìtàgé lásán ni I was an actor àmọ́ nísìn tí mo ṣe ti pọ̀ báyìí dáwọn èèyàn mọ̀ mi fún ti pọ̀ mo ń kọ̀tọ̀ mo ń darí mo dẹ̀ tún sì jẹ́ òṣèré náà fún díẹ̀ yìí àwọn èèyàn tó mọ̀ mí gẹ́gẹ́ bí òṣèré wọ́n tún ti ń rí àwọn ipa míì tí nǹkan míì tí ẹ tún lè ṣe dáadáa. bẹ́ẹ̀ so èmi ò rí òkìkí ìgbà yẹn sí òkìkí kan tó jẹ́ pé ó ṣe torí mo mọ̀ pé ìgbà yẹn èmi gan ò tí ì mọ́ra mi n tẹ́ ẹ bá rí ìgbà yẹn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan rìhásà lásán nǹkan tó bá ní í ṣe ni ó yà ṣe báyìí ṣe báyìí ní ìsìn ni mo ṣe mọ̀ wípé òkìkí tòótọ́ tó jẹ́ ní tí mo ṣiṣẹ́ fún ṣe ń bọ̀ báyìí. ṣe fẹ́ wà ní yóò sì wà lágbára Ọlọ́run nínú àwọn ọmọ bàbá àtọmọ ìyá ẹ̀yin nìkan náà ni ẹni ọ̀nà ẹni àbá ọmọ àjí mi náà ń bọ̀ àbí tó ti ń táwọn náà ti ń ṣe already. àwọn àbúrò mi lè ṣe àmọ́ wọ́n gbájúmọ́ bò mí àmọ́ mo mọ̀ pé bó bá yá àwọn náà sì máa ṣe. ẹ̀yin náà la kọ́ bí bàbá àbí. bẹ́ẹ̀ ni èmi náà. Ajirebi tí gbogbo ayé mọ̀ àti Ajirebi tí ẹ̀yin mọ̀ nulẹ̀ kí ni àtọ̀ kí ni ìjọra. ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ báàbí ẹ̀mọ́ ìsáwàdà bá nù. òun ìjà láwàdà nulẹ̀. ìsáwàdà bá nù ó síríọ̀sì bí àmọ́ gbà míì náà ṣe é mọ̀ ọ́ ní lára kò lè ṣe kó má sọ̀rọ̀ tí ó pa yín lẹ́rìn àmọ́ kì í ṣaláwàdà lé bẹ́ẹ̀ni ó bá ṣàwàdà àwa yìí náà ní síríọ̀sì táwa náà tó lè péré pàlà fẹ́ mọ̀ sí tẹ́lẹ̀ àmọ́ níta bàbájá aláwàdà ó jẹ́ pé tó bá ti rí báyìí dáhùn máa rẹ́rìn kò rí bẹ́ẹ̀ báyìí bá wọlé bàbá bíi efu ọgbà left. tá bá ń sọ nípa Samuel àti obìnrin àtàwọn arẹwà tó wà tàtọ́ dọ́ṣọ̀ dáadáa ọgbọ́n olè ń dá torí sàmọ́rí mórí sàmọ́rí ìgbónà lọ́wọ́ ti kẹ́kẹ́ tó dáhùn mẹ́ná ìbúlẹ̀ tí wọ́n lè gbónà. ọmọ pátákó ni mi lẹ́gbẹ̀ẹ́ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Ìfẹ́lódùn ṣé ẹdẹ Ìfẹ́lódùn rí ẹdẹ secretariat Ìfẹ́lódùn rí. máa rí inú picture. bẹ́ẹ̀ tí ìdébẹ̀ rí sáré ló wà wọ́n máa sọ bẹ́ẹ̀. ìlú bàbá tèmi ni ẹ wà jọkọ̀ tó dé secretariat wà ọ̀rẹ́ secretariat ọ̀dọ̀ wa ló wà. so bó o ní ẹ̀yin àtàwọn obìnrin. àmọ́ kí wọn bá kí wa ṣe mọ̀ pé iṣẹ́ yìí àti kódà gbogbo àgbáyé gan a ò lè ṣe láì ní obìnrin lára wa torí ipa tóbìnrin ń kó nù ìdàgbàsókè ayé yìí kò kéré àmọ́ Olúwa ẹ̀ ni ó fi ọgbọ́n ṣe
gbogbo kí ló máa ń sọ gbogbo ọ̀pẹ kan ní onígbàngùn. Gbogbo ejò sì kọ́ ní jíjẹ. Fún ìdí èyí èèyàn láti kọ́ ọmọlúwàbí bọ ohunkóhun tó bá ń ṣe. Àmọ́ ìyàwó ti wọlé. Èmi ò tí ì níyàwó. Òrùka ìgbéyàwó lèmi ń wò yìí. Òrùka fásán mọ̀ọ́rẹ́ kò mọ̀ ládé lórí. Isabel máa ń wá ẹ̀rọ gidigidi ni àbí ìkan ti wà lójú ọ̀nà ó ti wà lẹ́gbẹ̀ẹ́ ilé. A ní ká mọ̀ gbàdúrà sáà mọ̀ fàdúrà ràn án lọ kò jù bẹ́ẹ̀ lọ. Ìyàwó sì lè lágbára Ọlọ́run. Àmín. Ìyàwó alálùbáríkà ni. Àmín. Pẹ̀lú ògo Ọlọ́run tó. Nígbà kan nílẹ̀ yìí ẹ lọ sí Ìbàdàn ní Ìlàjì resort. Àwọn ẹgbẹ́ kan náà kóra àwọn jọ Tigma náà ń pè wọ́n. Tigma di ẹ bá mi pè kí ni ẹ. The Golden Movie Ambassadors Association of Nigeria. Tí Saheed Balogun jẹ́ olórí yín tó jẹ́ ààrẹ yín nínú àwọn tí ẹjọ́ wà lẹ́gbẹ́ náà ẹ̀yin náà jó lóye ń bẹ̀. Àwọn kan sì sọ àwọn pẹ̀lú àwọn ní tampan bó ní bàbá Ajírébi wà gan àwọn kan náà àwọn tó ń jẹ́ NTP ìwọ ni bàbá ń ṣe. Ọmọ ẹgbẹ́ tampan ni bàbá. Kàwú ṣe tampan Kàwú ẹni tẹ́ ẹ̀ bá mọ nǹkan tó ń pè ní Kàwú ní èdè tí wọ́n lè gbóná bàbá ní jẹ́ bẹ́ẹ̀ bàbá ń ṣe tampan ọmọ ń ṣe TGMAAN táwọn tún dé Ọláoyè. Bó ni ẹ tẹ̀lé bàbá bàbá ni ò tẹ̀lé yín. Ké ṣe pé àtẹ̀léra àmọ́ ó ní tó ní kálukú rí tó fi tẹ̀ síbi tó tẹ̀ sí. Àmọ́ kankan tí àwa méjèèjì jọ ní nǹkan mọ̀ ni pé ìlọsíwájú tíátà ló jẹ wá lógún. Ibi tó ní kálukú kan wà títí ẹ̀ sí ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ẹgbẹ́kẹ́gbẹ́ tá a bá ṣe mọ́ ṣe bá a bá ríra wa bàbá àtọmọ ni à èyí ń wọ̀ kúrò náà pé à ń jọ ń ṣe pọ̀. Kódà kókó ní bàbá mi gan ẹlòmíì náà tó jẹ́ pé àjọ ń ṣiṣẹ́ tó jẹ́ ọmọ tampan tí mo ṣe TGMAAN bá a bá ríra àtúnjọ ṣiṣẹ́ bí mo bá níṣẹ́ mọ̀ pé ọmọ tampan ló lè ṣe wọ́n ó pè ọ́ àjọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. Bá a ṣe ń ṣe nìyẹn. Kò sí ẹlẹ́gbẹ́mẹgbẹ́ kan. Ìlọsíwájú tíátà ni gbogbo wa ń wà. Kí wá ní nǹkan tó jẹ́ pàtàkì tó jẹ́ àdáyọrí tí Tigma fi dáa ju tampan lọ torí látara tampan náà lè ti yọ TGMAAN. Ẹ ti fẹ́ mọ kòṣèlú bọ̀ òṣèlú kọ̀ bó lè lè ṣe dáa jẹ lè lọ. Nǹkan kan náà ló ṣàmúyọ̀ kan ní àgbè. Tèmi fi darapọ̀ mọ́ TGMAAN ni pé tẹ́ ẹ bá ní ẹgbẹ́ tó láfojúsùn tí kò dẹ̀ ń ṣe wípé àfojúsùn yẹn kàn dúró nínú atẹ́gùn tẹ́ ẹ ní olórí tó ń sọ fún yín wípé ibi tá a wà rèé o àmọ́ ibi tá a ṣe ń lọ lélẹ́yìí o gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe ibi tá a ń dorí gbogbo ẹ̀ kọ́ lélẹ́yìí o tó jẹ́ pé ó ní ọ̀nà tó fẹ́ tọ̀ tí ò dátọ̀ tó pe gbogbo yín dání wípé ó yá gbogbo ẹjẹ́ àjọ lọ irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ó nílò pé kéèyàn tẹ̀lé. Èmi ò sọ wípé ẹgbẹ́ kan dá èmi ò lẹ́gbẹ́ kan dá o àmọ́ tèmi rí tèmi fi tẹ̀lé TGM. Ẹ ti wá ń tẹ̀lé Saheed Balogun gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣáájú àwọn bíi bàbá fún yín nídìí iṣẹ́ yìí ó pẹ́ díẹ̀ kí n má tẹ̀ tí kí n tún gbọ́rọ̀ ẹgbẹ́ tì síbì kan. Ta ni Saheed Balogun? Sí èmi o bàbá mi ni Saheed Balogun bàbá mi ni yàtọ̀ sí bàbá tọ́lọ̀ fún mi ìyẹn àjí. Àfìdí bí. Ìta ẹ̀ o Saheed Balogun ló tún jẹ́ bàbá fún mi ní industry bẹ́ẹ̀ ni torí nígbà tí mo parí ní school tó ti rẹ̀ pé mi ti ẹ̀ mọ ibi tí mo fẹ́ yà sí mi mọ ibi tí mo ti fẹ́ mú Saheed Balogun mú mi as his own pé ó yá máa bọ̀ already náà àti ní relationship nígbà tí mo kéré bọ̀ bí yẹn parí school báyìí ó mú mi pé ó yá máa bọ̀ páká tó mọ WhatsApp láì rí experience mi láì rẹ̀ anything ó yá wá máa ṣe assistant director lórí set from mi mú láti mọ̀ bóyá mo ń bá wọn ṣe pa wọn irọ́ tẹ́lómi máa fẹ́ ṣe irọ́ straight assistant director. Ọmọ ìkàwé ó sì lọ́pọ̀. Ó yá máa bọ̀ so anybody tó rí potential mi ni Saheed ti mọ̀ pé àpò boy ó ti evolve sí bá ṣe filẹ̀ and thank God gbogbo nǹkan tó ṣẹlẹ̀ it all started from his set so bàbá mi ni o. Àbí torí ẹ̀ ṣe darapọ̀ wọ́n ti jẹ́ mi ti Saheed ni. Tẹ́ bá ní pé torí ẹ̀ ni ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí wípé mi ò torí ẹgbẹ́ súnmọ́ àmọ́ n tó sọ nípa ìdí tán fi dálẹ̀ n tán sọ nípa gbogbo ìrìn àjò ẹgbẹ́ yẹn
dé ìgbà tèmi gbọ́ o mo wò pé ó tó kéèyàn tẹ̀lé. kì í sábà rọrùn fún yàn kí ó fi agbọ́n ibi tí ó ti ń ṣe dáadáa sílẹ̀ kó tún wá padà kó lè rò pé bóun ṣe fílẹ̀ òun tún máa bá. tọ́lá àwọn kan níbi tá a fóni sí orin àwọn dé àbórin ń bẹ̀ mọ́ nígbà tẹ́yìn paradé àti mú òkìkí yẹn àti mú bóun ló ṣe rọrùn sí. kò rọrùn o. kò rọrùn. àmọ́ èmi ò dé láti wá mú òkìkí bóyá nítorí ẹ̀ lọ́lọ́run ṣe jẹ́ kó rọrùn fún mi. iṣẹ́ yẹn gangan ni kókó fèmí. So ìgbà tí mo dé tí mo rí pé iṣẹ́ yẹn ti sún kúrò níbi tá a fi sí Ọlọ́run fún mi lọ́gbọ́n láti mọ̀ wípé bó ṣe lè upgrade rẹ tó máa mú lélẹ̀. bẹ́ẹ̀ tí wàá dàgbàsókè nínú ẹ̀. ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo nígbà tí àwọn èèyàn mọ̀ mí kékeré iṣẹ́ òṣèré nìkan ni mo ṣe. bẹ́ẹ̀ni. àmọ́ nígbà tí mo dé mo ní lọ́kàn wípé mo fẹ́ ṣe ju tí mo ṣe tẹ́lẹ̀ lọ ni mo ṣe wá kọ́ àwọn ẹ̀kọ́ mi. Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ àwọn iṣẹ́ tí mo tún ti kọ́ wọ́n sì ti gòkè dáadáa. mi ni mo kọ different strokes iṣẹ́ Ayaba Odoye tó lọ sí Amazon Prime tó dẹ̀ lọ sí cinema. mo dẹ̀ kọ Malaika iṣẹ́ Ayaba Odoye yẹn mo sún fúlà nínú yẹn. bẹ́ẹ̀ni then iṣẹ́ Tóyìn Ibrahim Muhammed dáadáa Malaika tó lọ sí cinema ní last year. ẹ̀yin lẹ kọ́. bẹ́ẹ̀ni èmi ni mo kọ èmi dẹ̀ ní igbákejì olùdarí ẹ̀ assistant director. wow. So evolution náà ni. àfihàn ọ̀nà sinimá ń kọ́ bó ní ká ṣe mọ́ létí sí bó lè ń ṣe sí. mo ń farahàn nínú àwọn sinimá lọ́lọ́kanjọ̀kan náà. At the moment mo ń ṣe series kan pẹ̀lú African Magic. mo wà nínú ìtura èyí tí wọ́n ṣe tán tí wọ́n end ẹ̀ ó dẹ̀ tún ní àwọn ẹ̀mí náà tá tún wà nínú àwọn cinema films náà tó ṣe ń bọ̀ dẹ̀dẹ̀ àwọn míì tó ṣe ń lọ sí Netflix. àwọ́ọ̀dù ń kọ́ kò tẹ̀lé ní àbí kò tí ì dé. àwọ́ọ̀dù ń bọ̀ dáadáa. àtìgbà ama fún best performance by a child nígbà tí mo ti ẹ̀ ṣe kéré dáadáa. àmọ́ ní ẹnu ọjọ́ mẹ́ta lẹ́nu lọ́ọ́lọ́ yìí tí mo parí ní film masterclass kan tí Access Bank sponsor. So a commission film mi láti bẹ̀rẹ̀. So very soon my own film will hit your airways lágbára Ọlọ́run. And so that is my own process. I mean, in fact, awards are flying around. Àmọ́ ká fi bọ́ bẹ́ẹ̀. lákòótán owó ti dé ó ti pọ̀. àmín o Jésù. àmín. torí bó bá dé ẹ wà fi túlẹ̀ gbóná ṣe ni. àbẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni o. àbẹ́ ẹ̀kọ́ ni. lágbára Ọlọ́run. bó ṣe wá rí dáadáa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ní jẹ́ kí ó dìbàjẹ́ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ kò ní mọ ọ̀nà ayé wa o. kí ni àfisùn ọjọ́ iwájú kí ni káwọn èèyàn máa expect kí ni ìrètí wa látọ̀dọ̀ yín fáwọn tó ń wò ní káàkiri àgbáńlá yìí. mo sọ lẹ́ẹ̀kan mo ní láìpẹ́ láì jìnnà sinimá tèmi ń bọ̀ Ẹgbẹ̀jì ní táìtù ẹ̀. Ẹgbẹ̀jì olóògùn kà làbọ̀ olóògùn dáadáa tó bá ti jáde láti tẹlifíṣàn Oyinmomo tí à ń ṣàfihàn ní YouTube àti DSTV African Magic Yorùbá. ọlọ́lá wa ní kí a gbélé fún arábìnrin Yọ̀sọ́lá Akínlẹ́jọ́ ayé àṣekún ọmọ ìṣeun tẹ́ ẹ bá adé bí o. ṣeun gan ni o iléeṣẹ́ yín ò ní jóná o ọwọ́ yóò máa ròkè o lágbára Ọlọ́run ẹ máa lù yóò máa dùn ni orogodo nílùú fún yín jó. àṣẹ o tó èyí náà ni àwọn ọmọ ṣe lọ ṣùgbọ́n ká tó lọ a rí pé lọ́jọ́ alẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ nígbà tí ó bá ti ń di pé èèyàn ti ń iṣẹ́ ò dàbí dáadáa mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà tó ń jágbá òṣèré nígbà kan táyé ti rí táyé ti mọ̀ ni wọ́n ń gbé wá sórí social media ìmí àìsàn ìmí àìríjẹ àìrímu àìrínà àìrílò ló máa ń sábà fẹ́ fà tẹ́ bá rí lè gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olóyè TGMAAN kí ló ń wá sọ́kàn yín ǹjẹ́ ètò tiẹ̀ wà nínú ẹgbẹ́ tíyín láti fi kún àwọn tí irú ilé bá ń ṣẹlẹ̀ sí lọ́wọ́. bẹ́ẹ̀ ni àwa ní welfareism scheme nínú ẹgbẹ́ TGMAAN torí ó jẹ́ nǹkan tó máa ń bani lọ́kàn jẹ́ tá a bá rí àwọn àgbàlagbà wa tí wọ́n ń sọ lórí social media pé wọ́n nílò ìrànwọ́ wọ́n nílò kíní. a dẹ̀ ní scheme táwa náà fi ń wò wípé kò dìgbà tán bá tó dágúnlẹ̀ tán nígbà tí wọ́n sì pé tán sì dúró dáadáa ẹ jẹ́ ká wá ọ̀nà táwa bó jẹ́ fíìmù wọn la máa ṣe fún wọn ni o bó jẹ́ okòwò la máa dá wọn ni o. ṣe ti ń ṣe. àwa náà ti ń ṣe a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Kọ́lá Ọláìyá
a dẹ̀ ní ètò láti tún lọ sórí àgbàlagbà míì wọ́n ti tó bí 2 mẹ́ta àmọ́ torí ọ̀rọ̀ inú ẹgbẹ́ ni mi ò lè máa sọ níta ẹ sì ṣe túnde ọláwọ̀ tó jẹ́ PRO àbí tí wọ́n kọ́ ní PRO yìí ni àwọn náà ni ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ mi dáadáa ni. So ó wà àmọ́ nǹkan míì tó tún wà ń bẹ̀ ni pé àgbà tó jìn sí kòtò ni ó kára yòókù lọ́gbọ́n ni àwa gẹ́gẹ́ bí òṣèré nígbà tí ọwọ́ wa sì múlẹ̀ dáadáa tí iná wa ń jó ẹ jẹ́ ká máa fi jó nǹkan torí iṣẹ́ yìí ò ní retirement plan kò ní ètò ìgbà ọjọ́ alẹ́ kankan ìtajìrẹ́bí fi ti ẹ̀jọ́ rèé o ọlọ́run ó sì jẹ́ ó sọ̀rọ̀ àmín ọlọ́run so ká ní retirement plan ká ṣe é torí ọjọ́ iwájú tí sẹ́yìn ò ní wá bí ti tẹ́lẹ̀ mọ́. tó olóòní ẹ ti gbọ́yọ̀ káàkiri àgbáńlá ayé àti èmi tí mo jẹ́ oníròyìn àti tẹ́lẹ̀ ọmọ ayébọ̀ tó ná dàrẹ́kítọ̀ wa tó fi lórí justice Nwosu Ayọ̀bámi àti Taofiki Ìṣọ̀lá tó ti ṣàkọ́ èèyàn mi dáadáa wọn ní bàbá ti ń rí lónìí tá a bá ti ń ta ká mọ ọ̀tọ̀ ni o ẹja wa tọ́jú ẹ̀ ká ní ibìkan àmúpamọ́ torí òní kọ́ torí ọ̀la ni òyì tó wá ṣe kókó jù náà ni pé ẹja tọ́jú ọmọ wa nítorí òní kọ́ torí ọ̀la ẹja tọ́jú àwọn ọmọ wa dáadáa ká tọ́jú ọmọ náà ni a padà fall back ọ̀nà ẹ bí bàbá Ajírẹ́bí ṣe ń fall back lórí Samuel lónìí kò wá ní bàjẹ́ o kò ní dàrú fún kálukú gbogbo wa. Adéròmú Kazeem ni orúkọ tèmi o ọmọ Olúpàkó dàda nílùú Ṣàárẹ̀ ọmọ Àjàlá ẹni ọmọ Àjàlá Ọ̀sán ó di Ṣàngó Àbáyọ̀mí Ọya ìdí òrìrì òṣà tí ara ajíkẹ̀dẹ̀ ń fobì kàn kẹ́kẹ́ òun ni Ọya ara alájọ ló ń fojú bọ̀ ọ́ ní wọ́n fojú di Adéròmú Kazeem ọmọ ọba ní Ṣàárẹ̀ Olú ó dàbọ̀.